Abacha tún ti fowó ránṣẹ́ sáwọn ọmọ Nàìjíríà látọ̀run o, orílẹ̀-èdè Faransé ló fi rán. Àfi bí ẹni pé olóògbé ọ̀gágun Sani Abacha ń rí gbogbo gbèsè àti àìrówóná tó ń bá Nàìjíríà fínra lásìkò yìí ni, torí ní báyìí gbogbo ètò ló ti parí lórí báwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè Faransé lọ́hùn-ún ṣe máa dá mílíọ̀nù lọ́nà 150 dọ́là $150 million owó ilẹ̀ òkèèrè tíjọba ológun Sani Abacha jí kó pamọ́ sórílẹ̀-èdè wọn padà fún orílẹ̀-èdè wa. Olóògbé Abacha yìí ló wà nípò olórí orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 1993 sọdún 1998. Láti ìgbà tó sì ti kú làwọn aláṣẹ ilẹ̀ wa ti ń lọ káàkiri orílẹ̀-èdè àgbáyé gbogbo láti gba àwọn owó tí olóògbé ọ̀hún jí kó pamọ́ sílẹ̀ àjòjì. Lára rẹ̀ ni èyí táwọn aláṣẹ ilẹ̀ Faransé láwọn tún fẹ́ dá padà fún wa láìpẹ́ yìí. Ẹni tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ní mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè fún orílẹ̀-èdè Faransé abilékọ Catherine Colonna nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa. Nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ pẹ̀lú àwọn oníròyìn kan lẹ́yìn ìpàdé pàtàkì tó ní pẹ̀lú olórí orílẹ̀-èdè wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ Ẹtì Friday tó kọjá yìí nílùú Àbújá ni mínísítà náà ti sọ pé àwọn ti parí ètò ọ̀hún lórí báwọn aláṣẹ ilẹ̀ wa ṣe máa tẹ́wọ́ gbowó náà lọ́wọ́ àwọn láìsí wàhálà kankan. Ṣá o, ó ní àwọn aláṣẹ ilẹ̀ wa gbọ́dọ̀ sọ kókó iṣẹ́ ìdàgbàsókè láàrin ìlú tí wọ́n fẹ́ fowó ọ̀hún ṣe fáwọn mẹ̀kúnnù kó tó di pé àwọn máa yọ̀ǹda owó ọ̀hún fún wọn. Ó ní àjọsọ tó yè koro ti wà láàrin èmi pẹ̀lú olórí orílẹ̀-èdè Nàìjíríà lórí ohun tí wọ́n ń béèrè fún nípa owó tí olóògbé Abacha jí kó pamọ́ sọ́dọ̀ wa. Àwọn ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ló béèrè fún owó ọ̀hún lọ́wọ́ àwọn aláṣẹ ilẹ̀ Amẹ́ríkà táwọn aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà sì ti sọ pé káwọn aláṣẹ ilẹ̀ Faransé dá owó ọ̀hún padà fún àwọn aláṣẹ ilẹ̀ Nàìjíríà ní kíá. Ọdún 2021 ni owó ọ̀hún dé sílẹ̀ wa tá a sì gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀. Láìpẹ́ yìí la máa bẹ̀rẹ̀ sí jíròrò lórí owó náà pẹ̀lú àwọn aláṣẹ ilẹ̀ Nàìjíríà. Wọ́n gbọ́dọ̀ lo owó ọ̀hún fóhun gidi táwọn aráàlú máa jàǹfààní rẹ̀ ni, nítorí pé owó gbogbo àwọn mẹ̀kúnnù lówó náà, gẹ́gẹ́ bó ṣe wí. Síwájú sí i, mínísítà ọ̀hún ní lára pé orílẹ̀-èdè Faransé tóun jẹ́ aṣojú fún nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa gidi làwọn ṣe ń wá dá ilé-iṣẹ́ ńláńlá sílẹ̀ nílẹ̀ yìí táwọn ọmọ orílẹ̀-èdè wa sì ń jàǹfààní níbẹ̀. Ó tẹ̀síwájú pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ọ̀hún ti bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì láti nǹkan bí ọdún 10 sẹ́yìn báyìí tó sì dájú pé yóò máa tẹ̀síwájú sí i ni, nítorí pé ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa jẹ́ ohun tó jẹ orílẹ̀-èdè Faransé lógún púpọ̀ jùlọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.